Ẹ̀yin tèmi, ẹ kú dédé ìwòyí, ẹ kú àsìkò yìí ẹ̀yin tèmi, ṣé dáadáa lẹ wà, ṣàlàáfíà lẹ wà? Ẹ̀yin tèmi tó lórí ọ̀rọ̀ Lizzy Anjorin pẹ̀lú Ìyábọ̀ Òjó, ẹ̀yin èèyàn tọ̀ ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan bí ẹ ò ṣe máa gbọ́ nǹkan tí a ní láti sọ lórí ọ̀rọ̀ Lizzy Anjorin pẹ̀lú Ìyábọ̀ Òjó. Tẹ́ ò bá gbàgbé àti gbé ṣáájú wípé Lizzy Anjorin jáde wá sọ wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí òun tàbí ọmọ òun tàbí ọkọ òun wípé kí wọ́n di Ìyábọ̀ Òjó mú wípé òun ló wà nídìí rẹ̀. Ẹ̀yin èèyàn, èyí tí Ìyábọ̀ Òjó náà sì jáde wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí òun àti àwọn ọmọ òun wípé kí wọ́n di Lizzy Anjorin, èyí tó ti ń ṣe ìpè fún òun láti ọjọ́ tó ti pẹ́ wá wípé kí wọ́n dì í mú o. Ẹ̀yin èèyàn, Lizzy Anjorin má ti jáde fún ìgbà kejì láti wá sọ̀rọ̀ o. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin tú àwọn evidence oríṣiríṣi èyí tí ó ní lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó síta. Ó sọ̀rọ̀ nípa wípé bí Ìyábọ̀ Òjó ṣe ti ojúbọ ìdílé òun tó ti ojúbọ ìgbéyàwó òun tó fẹ́ da ilé òun rú. Ó ní wípé Ìyábọ̀ Òjó fi ilé òun, ó fi ìgbéyàwó òun, ó fi ń gba bárà, ó fi ń gba donation lọ́wọ́ àwọn èèyàn. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin máa sọ wípé òun ò ní fi Ìyábọ̀ Òjó sílẹ̀, wípé tí Ìyábọ̀ Òjó bá gbìyànjú láti lọ sílé ẹjọ́ fún ìgbà kejì wípé nǹkan tí ó máa ṣe fún un kò ní fẹ́ràn ara rẹ̀ mọ́. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí ó ti kọjá agbára, ó máa ti kọjá ibi tí a fi sí. Ẹ̀yin èèyàn, kí ni ìdí tí ẹ rò wípé Lizzy Anjorin ṣe ń bínú sí Ìyábọ̀ Òjó gangan? Nítorí wípé Lizzy Anjorin sọ wípé nǹkan ẹyọ kan tó lè jẹ́ kí òun fi Ìyábọ̀ Òjó sílẹ̀ ni wípé tí Ìyábọ̀ Òjó pẹ̀lú ìyálé òun Fọlá Tinubu tí wọ́n bá gba ọ̀dọ̀ EFCC lọ, tí wọ́n lọ ṣàlàyé gbogbo donation tó gbà àti bí wọ́n ṣe náwó tí wọ́n gbà lórí ọ̀rọ̀ ìdílé òun nìkan lòun máa fi wọ́n sílẹ̀. Pé ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀, òun ò ní fi wọ́n sílẹ̀, òun ò sì ní fi wọ́n lọ́kàn balẹ̀, òun ò mọ̀ bá wọn fà á lọ ní títí láéláé. Ní báyìí, Lizzy Anjorin máa tún ti jáde wá sọ̀rọ̀ o. Ó ní pé tí wọ́n bá háàkì àkáǹtì òun tàbí báǹkì àkáǹtì òun tí nǹkan kan bá ṣe é tàbí tí nǹkan kan ṣe ọmọ òun wípé kí wọ́n di Ìyábọ̀ Òjó mú o. Wípé Ìyábọ̀ Òjó ló mú pé kí èèyàn kí ó wálé òun kó wá ya ojú ọmọ òun tó tún sọ pé kí àwọn èèyàn kí wọ́n wá kidnap ọkọ òun. Ẹ̀yin èèyàn, ó ní tí nǹkan kan bá ṣe òun wípé kí wọ́n di Ìyábọ̀ Òjó mú o. Pé gbogbo ọ̀rọ̀ yìí tí Ìyábọ̀ Òjó ń jáde wá sọ yìí, irọ́ lásán òun ló ń pa o. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí kọjá agbára, ó kọjá àfaradà, ó kọjá bí a ti rò. Tó ẹ̀yin èèyàn, tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ Lizzy Anjorin pẹ̀lú Ìyábọ̀ Òjó, ẹni tẹ́ bá rò pé ó ń parọ́ nínú àwọn méjèèjì, ẹ pàdé wa ní comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹ̀yin èèyàn wa, kí ẹ ní ọjọ́ tó dára, ó tún dàbọ̀.